ọ̀fẹ́ sá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ sá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Láàfin Olúwa kó máa bẹ̀sí fún wa. Lórúkọ wa, ọmọ àti tẹ̀mí. Ìmọ́lẹ̀ Kristi kó bá iṣẹ́ òkùnkùn jẹ́ lórí ayé wa. Ọ̀run àlàáfíà ìṣerere tẹ̀síwájú kó sí fún wa lórúkọ ńlá Jésù Kristi. Àgbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá lórí ipa iṣẹ́ ara. Lónìí a ó tẹ̀síwájú ní apá kejì rẹ̀ tí a wo kí ni àbáyọrí nígbà tá a bá ń gbé nínú ara. Atẹ́kọ̀ọ́yé wa gẹ́gẹ́ bí Paul Sport jẹ́ olùkọ̀wé nípa ohun tí a mọ̀ sí iṣẹ́ ara. Láti ìwé Róòmù tó déwé Kọ́ríńtì tó déwé Kólósè tó déwé Tẹsalóníkà tó déwé Jákọ́bù ló sọ fún wa nípa iṣẹ́ ara. Now, a fẹ́ ka ìwé Jákọ́bù fún wa nínú ìwé Jákọ́bù orí kẹrin láti ṣe ìpínlẹ̀ níbẹ̀. Jata 4 à partir de verset 1. James chapter 4 from verse 1. Níbo ni ogun ti wá, níbo ni ìjà sì ti wá láàrin yín? Láti inú ìyí akọ, láti inú ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín tí ń jagun nínú àwọn ẹ̀yà ara yín. Ẹ̀yin ń fẹ́, ẹ kò sì ní, ẹ̀yin ń pa, ẹ sì ń ṣe ìlara, ẹ kò sì lè ní. Ẹ̀yin ń jà, ẹ̀yin sì ń jagun, ẹ kò sì ní nítorí ẹ̀yin kò béèrè. Ẹ̀yin béèrè, ẹ kò sì rí gbà nítorí ẹ̀yin sì béèrè kí ẹ̀yin kí ó lè lò fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín. Ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ̀yin kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run. Ẹ̀rí Apostle Paul kọ̀wé tiẹ̀, Jákọ́bù náà ló tún kọ sọ tiẹ̀ yìí nípa ohun tí a mọ̀ sí ipa iṣẹ́ ara. Ó ní nígbà tí a bá ń gbé nínú ara, ogun yóò wà. Pé ogun tí ń bẹ láàrin wa, wàhálà tí ń bẹ láàrin wa, jẹ́ tí ń bẹ láàrin wa, ìyẹn ni pé láàrin ọkọ sáya, ìyẹn ní àárín àbúrò sẹ́gbọ̀n, ìyẹn láàrin ẹbí, ìlú, orílẹ̀-èdè, sí orílẹ̀-èdè, àgbáyé lápapọ̀. Ìwé máa jẹ́ ó yé wa pé solution rẹ̀ ní iṣẹ́ ara. Ìyẹn ni pé bí a bá jókòó tá a wò pé ọ̀dà bó ni wàhálà yìí ṣe lè dínkù, bó ni nǹkan ogun ò ṣe ní tà mọ́. Ìyẹn ni pé ìrere la bá mójútó. Ìrere tòótọ́ ni o, kì í ṣe ìrere sàkàdẹ́lì o. Ṣé kì í ṣe ìrere ìgbàlódé o. Ìrere tí Bíbélì gbé kalẹ̀, kì í rí ta ń ṣàlàyé o. Torí níbo ni ogun ti wá, níbo ni ìjà ti wá. Láti inú ẹ̀yà ara yín kọ́, láti inú ìfẹ́kúfẹ̀ẹ́ ara yín tí ń jagun nínú àwọn ẹ̀yà ara yín. Mo sọ fún wa ní ọ̀sẹ̀ tó lọ àti nínú àwọn ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí pé ara wa yìí kì í ṣọ̀tá wa. Ìgbọ́n tí ń bẹ nínú rẹ̀. Ìgò kóòkì tẹ ẹ̀rọ epo pa sí nínú, àbí ìgò kóòkì tẹ ẹ̀rọ kẹrosín sí nínú, àbí pẹtrol. Bá ń gbé pẹtrol yẹn wá lẹ́sọ̀, kì í ṣe bá ń gbé kóòkì yẹn wá, bó ṣe gbé kóòkì ni. Ìyẹn ni pé níta fi sínú wa ló sọ níta máa jẹ́. Ẹ̀yà nǹkan fọ́sìsì méjì ní ń du ayé wa, tọlọ́run àti tèṣù. Tèṣù jẹ́ tara, tọlọ́run jẹ́ ti ẹ̀mí. Níta bá wá gbà láàyè, kẹ́ni pé choice ní ta bá choose ní, our choices ní choice níta yàn. Ìbológun tí wá wà. Tá bá jókòó dáadáa ní ìjọba, kí ló ń fàjà láàrin mi àti ẹ̀gbọ́n mi àtàbúrò mi? Kí ló ń fàjà láàrin mi àti ìyàwó mi àtọkọ mi? Kí ló ń fàjà láàrin mi àti bàbá wa àbí òbí wa, àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wa? Kí ló ń fàjà láàrin àwa àtẹbí wa? Àwọn ìjà tó ń bẹ nínú agboolé tá ń gbé, àdúgbò, orílẹ̀-èdè, kí ni ń bẹ ń bẹ? Ìwé máa jẹ́ ó yé wa pé iṣẹ́ ara. Ìyẹn ni pé gbà mo ti ń gbé nínú ara, aṣọ àwọn iṣẹ́ ara fún wa ní ọjọ́ ìṣẹ̀ tó lọ. Ipa rẹ̀, kí ló dé tíjọ òtò lónìí? Kí ló dé tíjọ òtò lónìí? Èyí a sọ pé nítorí pé ẹ̀jọ́ ní wàásù àbí èso ní wàásù, gbàgbé àpọ́sù, gbàgbé prophet, gbàgbé wòlíì, gbàgbé teacher, gbàgbé evangelist, gbàgbé bishop. Nínú ìgbà tí máa ti manifest iṣẹ́ ara, ní tí Bíbélì sọ yóò máa ṣẹlẹ̀. A ṣe ní pastor 5-6 tó jẹ́ pé ìjà ló tú wọn ká. A ṣe rí ìjọ lónìí tó jẹ́ pé olúkúlùkù láwọ ara rẹ̀ ni. Torí pé iṣẹ́ ara ni. Sọ gbogbo àwọn nǹkan yìí ni Bíbélì jẹ́ kí ó gbé wa tó náà rán mi sí wa sí ayé ká ṣàlàyé ẹ̀ fún wa
kí wàá ní wàhálà tí ń bẹ nínú ká máa gbé nínú iṣẹ́ ara. Ohun àkọ́kọ́ náà ni pé àlàfo kan wà nù wa lọ́hùn. Ọlọ́run dá wa bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run máa lọ wa bó àpẹẹrẹ wípé a ní ọkàn ẹ̀mí àtara. Ọlọ́run dá wa láwòrán Ọlọ́run ìgbéni tó dá wa ní àwòrán rẹ̀ tó dá wa kí pé bí mo ṣe rí lọ́lọ́run rí kí bí wọ́n ti rí lọ́lọ́run rí gbọ́n ara bàbá ọmọ ẹ̀mí ó dá wa ní ara ọkàn àtẹ̀mí. Ara yìí ilé Ọlọ́run ni àìlèṣẹ́ nílé ẹ̀mí èṣù torí bára ìbá kú àrípa àárẹ̀ ara yín lè látà lè sìn tí ó jẹrà ṣùgbọ́n ẹ̀mí tó jáde nínú yẹn ọlọ́ba àgọ́ ara míì tó jẹ́ tẹ̀mí tó dúró dè bá a bá kú àti tó ń tẹ̀síwájú ìrìn àjò nígbà tá àwọn tá àti ìbí gan wọ́n sì tún wá wọ́n ti wà wọ́n kàn nílò ara tí ó gbé wọn yé ni tá a bá tún wá kú náà ara kan tó dúró dè wá tí ó tún jẹ́ dráìvà tí ó tún máa wà wá lọ síbi tá a bá fẹ́ máa gbé títí láéláé. So la fi gbìyànjú ẹ̀ sọ fún wa pé a nílò kí a fara wa mọ́ Ọlọ́run. So àlàfo kan bẹ́nu wa torí ẹ̀mí tó dá wa ó fẹ́ connect mẹ́mí Ọlọ́run bàbá wa rí connect mẹ́mí Ọlọ́run yóò mọ̀ sí nǹkan mi bóyá tó fẹ́ jọ Ọlọ́run àbí tí ò tiẹ̀ tó Ọlọ́run rárá bóyá tó fẹ́ jọ Ọlọ́run àbí tí ò tiẹ̀ tó torí kò lè wà láì jẹ́ ṣe àbí kẹ́hìn tí ẹ máa sinra rẹ̀ gan tó máa sinra rẹ̀ náà apá kan náà gbogbo ẹ̀ wá. Ọlọ́run ni Sátánì ni ẹ̀mí èṣù ni o àtẹ̀tí ń sinra rẹ̀ apá kan náà gbogbo wọn wà. So àlàfo yẹn wà nù rẹ̀ kí ló dé yẹn jẹun tí ò yò kí ló dé tí yẹn wọṣọ tí ò tẹ́ lọ́rùn èèyàn kọ́lé kìíní ọkọ́lé kejì ọkọ́lé kẹta sọ́kàn rẹ̀ wà balẹ̀ sínú rẹ̀ dùn ẹnì kan ò sì kọ́ nǹkan kan gẹ́gẹ́ gbọ́dọ̀ àbẹ́ gbogbo ayé lónìí àyàtọ̀ tí mẹ́mẹ́ ni pé àlàfo kan bẹ́ nínú rẹ̀ lọ́hùn tí nǹkan mi ò lè fíìlì ẹ̀ tí ò lè rampli rẹ̀ bí ò ṣe Ọlọ́run tá Ọlọ́run bá wa ti á kónú ayé yẹn àlàfo yẹn wà ń bẹ títí tu yù ní láéláé ni. Ìgbà míì àwọn ipa iṣẹ́ ara náà ni pé láàrin ara wa ẹ̀jẹ̀ kan bí lè sọ yìí wàhálà tó ń bẹ lónìí ẹbí ká mọ̀ búra wa jẹ ká àwọn èèyàn ń jẹ́ ìra wọn lónìí ẹ̀rí jáwọn èèyàn tí wọ́n rí kí tán wẹ́sẹ̀ kí tán wá pa kí tán wá yàrá kiri ẹ̀yà ara tí ń bẹ lọ àti tìta ojú ara ọkùnrin ojú ara obìnrin lọ́jọ́ pé náà lọ jẹ́ ìwà kí wọn lónìí tá a rí ọdẹ ẹgbọ́n tá a ṣe lónìí tá a lọ ń ṣe fún kẹ́ẹ̀ràn yìí ní ẹ̀fọn ní ọ̀ká ní ṣègbè ní èrè ní lára irun lórí ẹ̀ náà fi ń ṣègbọ́n lójoojúmọ́ táwọn èèyàn gánà sì ń ra ìbọn yẹn kí wọ́n ń dọdẹ àwọn ara wọn nínú ìlú bí ẹ̀ bá sùn lónìí kò lè fojú méjèèjì sùn bí ìgbà tí ẹ̀ wà lẹ́sẹ̀ kan ayẹsẹ̀ kan ọ̀run ni ó sùn díẹ̀ yájú díẹ̀ torí wọ́n lè wá kó gbọ̀n bá bí òsì mọ́ lè jọ̀bẹ̀ bí òsì ọ̀bẹ̀ òsì lè jẹ́ dà tí a yọ ọdẹ èèyàn láwa nígbà tá a bá ń dọdẹ ara wa kìnìún ń dọdẹ ẹranko nù gbó àwọn èèyàn náà dọdẹ ara wọn náà àwọn nítorí àwọn kan ló sì fa gbolé náà nítorí iṣẹ́ ara ipa iṣẹ́ ara yìí náà ni tá à ń fi fara wa ya tá à ń bura wa jẹ nígbà míì náà sì ní àwọn ipa iṣẹ́ ara náà tó ní ẹ rí i pé níta jẹ tó jẹ ìjólóòtọ́ nira gan ẹ bá fún yàn ní owó olúwa yẹn bá 10,000 owó àdúgbò wa yẹn 10,000 bí kò bá fi ṣe nǹkan báyìí nísìnyí bí ó ṣe mú dà mẹ́sàn-án bẹ̀ tí ó lò fúnra rẹ̀ tọ́ba tẹ̀ tó ń rí ìdá kan ṣe fẹ́yìn gangan ẹ̀tún dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ni kí ló mélé wa ti mẹ́bẹ̀ náà ni tó àjùlọ tọ́ mọ́ ìyá tí ó gbọ́n ká everywhere má gbẹ́kẹ̀lé nìkan o má gbẹ́kẹ̀lé nìkan o àyè tí sọ̀rọ̀ náà ní ìsìn onímọ̀ gbẹ́kẹ̀lé nìkan kò ní òun sì gbẹ́kẹ̀lé tó lóun gbẹ́kẹ̀lé èèyàn àwọn tí mẹ́bẹ̀ nìyẹn ìgbà míì ti jẹ́ pé ìyá atara gan kì í tà ń jẹ tá àmùgbà yìí tà ń gbé ẹ̀jẹ̀ ká wú wàhálà kì í kó bá wa ẹni tọ́lọ́ ń fẹ́ kó lo 100 years bóyá tó lórí 40 lò lórí tó ti bẹ̀rẹ̀ sí gbé ṣe àtọ́mọ́ ọdún mẹ́jọ lẹ́nu ti bẹ̀rẹ̀ gbé ayé jákujáku ẹ̀wù gbé ayé táwọn ọ̀dọ́ ń gbé lónìí yìí ẹ̀wù bí wọ́n ṣe ń gbé ẹ̀wù tí wọ́n fi sára ẹ̀wù tí wọ́n ń lò àyàn tó ń lọ títí gan wọ́n náà fẹ́ yọ̀dí àwọn fẹ́ yọ àyà àwọn fẹ́ yọ orí àwọn fẹ́ nígẹ̀ oríṣiríṣi àtoríṣiríṣi oògùn àtoríṣiríṣi lílò jíjẹ mímu tó bà gbogbo àgọ́ ara jẹ́ tí kú á dàbí ìgbà tí wọ́n tẹ mú ìgbàlẹ̀ tẹ́ fi gbá ẹ̀fọn táyà ń kú bí adìẹ tágbọ́ ara yìí sì ń bàjẹ́ lójoojúmọ́ and finally ni ikú tẹ̀mí kì í ṣe pé kéèyàn kú kó wọ́n sin ìrìnà ikú tẹ̀mí ni pé a separate yẹn lẹ́yìn kú lọ́dọ̀ Ọlọ́run àyà nípa kú lọ́dọ̀ Ọlọ́run òun àtọ́lọ́run wọn ò jọ rìn mọ́ nígbà tí yẹn bá ti wà tí ò bá bọ́ Ọlọ́run rìn nígbà tí yẹn bá wà tí ò bá ní Ọlọ́run tí ò lẹ́mìí Ọlọ́run Olúwa rẹ̀ ti kú nígbà tó sì wà láyé èyí mẹ́pẹ́ tó fàyè jẹ́ ló kú nígbà tó wà láàyè tó ìyapa pẹ̀lú Ọlọ́run òun ni ìgbé ayé
gbígbé nínú ara. Ọlọ́run kí ó ràn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Àwọn díẹ̀ tí a fẹ́ fi hàn wá lónìí nínú ìgbé ayé nínú ara lélẹ́yìí. Bí a bá gba oore ọ̀fẹ́ Kristi láàyè, tí a gba ẹ̀mọ́ láàyè, tí a sì fàyè wa fún Jésù, tá a yọ̀ǹda ayé wa fún, yóò tọ́ ayé yẹn ṣe. A bẹ̀rẹ̀ gbígbé ayé ọ̀tun. A rí pé ọkàn wa ó balẹ̀. Èèyàn jẹ́ o, kò jẹ́ o, ó mú o, kò mú o. Ó ra aṣọ tuntun o, kò ra bàtà tuntun o. Ìgbẹ́ ọkàn rẹ̀ ó máa balẹ̀. Àwọn tó ní àlàáfíà nínú ayé tá a wà yìí, bí wọ́n ní àti wọn ò ní, wọn làwọn tó ní Jésù nínú ayé wọn. A nílò Jésù nínú ayé rẹ̀ kó lè fọkàn rẹ̀ balẹ̀, kó lè ṣètò ẹbí wa, kó lè ṣètò àwùjọ wa. Níta àwùjọ wa nílò lónìí ní Jésù. Jésù la nílò. Orin kan ṣoṣo tá a gbọ́dọ̀ máa kọ ní Jésù ni. Mo gbàdúrà pé àlàáfíà kó bá gbogbo àwùjọ wa, ẹbí wa àti ilé wa àti àdúgbò wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ohun orí ìkẹtọ̀ jẹ̀rọ àìlẹ̀ ń gbọ́. Àwọn àdẹ́sọ̀ wa náà lẹ́wọ̀n yìí tá a tó pàdé wákàtí mi. Àlàáfíà ló wà.